Okay, so Afẹ́nifẹ́re ti béèrè ìbéèrè, ó yẹ káwọn náà wá fi ìdáhùn sí i. Okay, Bẹ́ẹ̀ni. ẹ béèrè lọ́wọ́ ìlànà pé níbo làwa Yorùbá ti ṣe referendum tá a ti sọ pé ibi tá à ń lọ lélẹ̀. Of course àwọn ìlànà ò lè dáhùn nítorí kò sí irú referendum bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n káfẹ́nifẹ́re wá gbé ìgbésẹ̀ kan sí pé okay o, nígbà tá a ti béèrè ìbéèrè yìí o, tí ò sí referendum, báwo la ṣe máa wá ṣe referendum yẹn? Apá wo ni Afẹ́nifẹ́re fẹ́ kó láti jẹ́ kí ọ̀rọ̀ referendum yìí bọ́ sí? Eléyìí ò kan bóyá so nǹkan tó máa ṣe ni pé káwọn náà wá lo ṣé agbára la máa pè é. Ó dẹ̀ wọ́n ti wọlé, ẹni tó ń pè ẹ sọ̀rọ̀ sókè. Ó dà pé kìnìún ọ̀hún tún ti já, ọjọ́ àsìkò sì ń lọ, ẹ máa bọ́rọ̀ yín bọ̀. So káwọn náà wá lo ipò agbára àti ohùn tó ń ní láti ké sí àwọn tó ń ṣe aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin wa àti àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá pé ó yá ẹ jẹ́ ká ṣe referendum yìí. Nígbà tá a ti béèrè pé bó la ti ṣe, dandan ni ká dáhùn pé bó ṣe yẹ ká ṣe lélẹ̀. Otherwise a kàn di ìyẹn tó lè fa yanpọ̀yanrìn láàrin àwọn àti ìlànà nìyẹn. Táwọn Afẹ́nifẹ́re bá gbé ìgbésẹ̀ yẹn, kí wá ṣàfẹ́nifẹ́re nìkan àti àwọn tó kù tán bá gbé ìgbésẹ̀ yẹn, táwọn gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin bá wá fọwọ́ sí pé ó yẹ jẹ́ ká ṣe kí lànà wá jáde ńgbà yẹn. Wọn lè sọ pé àwọn ò ṣe, although wọ́n lè sọ bẹ́ẹ̀ pé àwọn ò ṣe o, but wọ́n ti fún wọn láyè pé kán wá ṣe, àwọn náà ṣe, but kán wá jáde kán wá dìbò against ẹ̀ ìpè táwọn fẹ́ bẹ́ẹ̀ níta wọn. Wọn ò fẹ́ bẹ́ẹ̀ níta. Ṣé mọ̀ pé kò sí rògbòdìyàn nù yẹn, ohun tó ẹ bá fẹ́ sọ lẹ máa sọ pé ẹ fẹ́ ṣe. So èmi ò rí bí gbogbo ẹ̀ bí challenge lèmi rí sí fún Afẹ́nifẹ́re fúnra rẹ̀ pé nǹkan tó ń sọ ó ti dáa, ó dẹ̀ dáa bọ́n ṣe sọ. Níbo làwa Yorùbá ti jókòó tá a ti sọ pé nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀. Kán wá àwa lànà yẹn tá a ṣe pé ní ọ̀nà àbáyọ pé ọ̀nà tá a fi lè sọ pé ibi tá à ń lọ ni ọ̀rọ̀ referendum, Yorùbá referendum tá a sọ yìí, tá a ti gbé ìgbékalẹ̀ sílẹ̀, káwọn náà wá fohùn sí i. Kán dẹ̀ bá àwọn tí wọ́n wà nílé ìgbìmọ̀ aṣòfin sọ̀rọ̀, káwọn náà sọ pé ẹ jẹ́ ká ṣe kinní. So tí gbogbo èèyàn bá ń faramọ́ bẹ́ẹ̀ yẹn, àwọn gómìnà àtàwọn aláṣẹ ìgbìmọ̀ ilé aṣòfin wọn ò ní choice ju kan sọ pé ó yẹ jẹ́ ká ṣe lọ. Ìjọba àpapọ̀ lè sọ pé àwọn ò fọwọ́ sí nítorí pé kò sófin kankan tó ní ká má ṣe, kò dẹ̀ sófin kankan tó sọ pé ká ṣe. Tó ṣíṣe ẹ̀ ọwọ́ wa ló wà, kì í ṣe ọwọ́ òfin. Kò sí nǹkan kan tó bá àwa wá fẹ́ kí wọ́n fi òfin lù ú la ṣe ní kán ṣe referendum yẹn. Tó bá ti wà ńbẹ̀ tá a ti dìbò tán dẹ̀ ti gbé wọlé, ó ti ibi tá à ń lọ ti bẹ̀rẹ̀ nìyẹn. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ alàgbà Fẹ́mi Ọ̀dẹ́dèyí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tẹ̀sí ń wò wá, gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ yín. Ìyáàfin Olúkẹ́mi Adésínà, ẹ ṣeun pé ẹ kí wa, a rò pé ẹ̀ ń gbádùn wa. Alàgbà Ọ̀dẹ́dèyí, ìtàn kan mọ̀ ni mo fẹ́ sáré mú wá, bẹ́ẹ̀ lè bá mi sọ níbi àárín ìṣẹ́jú méjì, nítorí pé wọ́n ní ìgbà kan wà tí wọ́n gbé àbádòfin kan lọ sí ilé àwọn ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ pé bàbá Abraham Adésànyà bí nǹkan ni wọ́n sọ ńgbà yẹn pé wọ́n tẹ̀lé àwọn ìwé ọ̀hún débi pé wọ́n lọ jókòó ti àwọn aṣòfin wa nílé ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ Yorùbá. Tí wọ́n bá jókòó ti tọ̀yọ́, wọ́n ó jókòó tí wọ́n lọ́rùn títí tí wọ́n ó fi kọwọ́ bọ̀, wọ́n ó tún gbé lọ ó di ìpínlẹ̀ Ògùn, wọ́n ó dúró títí wọ́n ó fi kọwọ́ bọ̀. Ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Kí ló fà á? Bẹ́ẹ̀ ni, nítorí iṣẹ́ mọ̀ pé gbà yẹn àwọn ológun ṣẹ̀ṣẹ̀ fìjọba lẹ̀, wọ́n gbé káṣáṣọ pé gbogbo àwọn tó jẹ́ gómìnà àti Afẹ́nifẹ́re ni gbogbo wa ń pera wa ń gbà yẹn. So ńgbà tán wá débẹ̀ tán, ó wá di pé kán gbé àwọn nǹkan kan ṣe táwọn á fẹsẹ̀ falẹ̀. Bàbá Adésànyà wá gbéra pé àwọn á jókòó tì wọ́n títí wọ́n fi máa fọwọ́ sí
nǹkan táwọn gbé wá, wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́. Tó bá ti kúrò ní ibì kan wọ́n á lọ síbì kejì wọ́n á ṣe. Nísìnyí kì í ṣe pé Afẹ́nifẹ́re ò lè ṣe bẹ́ẹ̀. Bá a tẹ̀ ṣe sọ pé bàbá Fáṣọ̀rántì ti dàgbà, wọ́n lè má lè ní agbára àti máa káàkiri, ṣùgbọ́n wọ́n lè yan àwọn èèyàn láàárín ẹgbẹ́ wọn pé kán lọ sí ìgbìmọ̀ ilé aṣòfin eléyìí kẹ̀dẹ̀ ní kán bá wa fọwọ́ sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Kẹ̀ má dẹ̀ kó ń bẹ̀ títí wọ́n fi máa fọwọ́ sí, kán jókòó sí wọn lọ́rùn ń bẹ̀. Mo kàn fi yẹn ṣe kínní ni àmì wọ́n lè kó má di kínní. Ṣùgbọ́n wọ́n lè Afẹ́nifẹ́re ti ṣe irú ẹ̀ rí. Nígbà tí bàbá Adésànyà jẹ́ olórí wọn gbà yẹn ní 1999 kọ́ ni tó wá di kí gbogbo ẹ̀ tó ṣe kínní. So wọ́n sì lè ṣe irú ẹ̀ ní ìsìn. Ẹ ṣe mo káfílẹ̀ fi tí wọ́n ṣe àpèjúwe ni Afẹ́nifẹ́re lè ṣe ní ìsìn yìí. Ṣùgbọ́n àwa tí a tún jẹ́ ọmọ ìlú, ṣèròpá bẹ́ẹ̀ wà tí a lè kó nípa wípé a ti ẹ̀wò pé bóyá ọ̀sẹ̀ kan ni o pé ká lọ máa darapọ̀ mọ́ àwọn aráalé ìgbìmọ̀ aṣòfin pé àwa bá yín ṣèpàdé lónìí ni o, ká jókòó nítorí pé nǹkan kan wà tá a ní níwájú yín tá a sì fẹ́ ká fọwọ́ sí. Bóyá jókòó tí wọ́n ná lé ní o, bóyá orí fíìdì níta sì láàárọ̀ jókòó sí ni o. Ó ṣeé ṣe, ṣùgbọ́n láti ṣe pẹ̀lú ọgbọ́n àti òye ni. Ṣẹ̀mọ̀ nígbà tí gbogbo kìíní ìbẹ̀rẹ̀ a wá sọ pé ṣẹ̀mọ̀ pé initially nígbà tá a bẹ̀rẹ̀ petition yẹn à ń sọ pé àwọn èèyàn lè máa lọ sílé ìgbìmọ̀ aṣòfin wọ́n tẹ̀ máa lọ jókòó sórí fíìlì kan ṣe gbogbo ẹ̀. Lẹ́yìn ìgbà yẹn làwọn àtonítìrí àti gbogbo àwọn tó ń ṣàpèrè àwọn Yorùbá nation náà bẹ̀rẹ̀ gbogbo nǹkan tó ń ṣe tí gbogbo ẹ̀ di yánpọnyánrin síbẹ̀. Làwa fi sọ pé kò ní di káwọn èèyàn lọ jókòó sí orí field àbí kán máa ṣe kínní, kán máa da gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn. So nísìn tí gbogbo ẹ̀ tún ti ń ṣe kínní nísìn, ó lè kò dáa, a ní sọ pé káwọn èèyàn lọ jókòó sí orí field àbí kán ṣe rally àbí kán ṣe demonstration, kò nídìí gbogbo yẹn nísìn. Otherwise àwọn tínú ń bí ní inú ìjọba, àwọn tó ń láìkẹ́ inú ìjọba, wọ́n lè sọ pé àwọn Yorùbá nation ló tún dé, wọ́n á tún kó gbogbo wọn síta, wọ́n á máa ṣe tó wù wọ́n, àfẹ́ yẹn. So nǹkan táwọn èèyàn lè ṣe ni pé wọ́n lè wọnú ilé ìgbìmọ̀ aṣòfin tán bá ń ṣe meeting wọn, kò sófin kankan tó ní kán má wọlé. Kì í ṣe pé kán wọlé kán lọ dàbẹ̀rú o, kán wọlé as public pé àwọn náà fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀. Ìbéèrè tán bá lè béèrè ó ní bọ́n ṣe máa béèrè, wọ́n á gbé sergeant at arms àbẹ́nìkan tán máa pè pé ọ̀rọ̀ yìí ń kọ́. Ṣùgbọ́n èmi á tún wá fi kún wípé tá a bá fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ẹ jẹ́ káwọn Afẹ́nifẹ́re kán yan àwọn tó fẹ́ yàn tó máa lọ síbẹ̀. Ìjọ́ tí Afẹ́nifẹ́re bá fẹ́ lọ síbẹ̀, àwọn èèyàn á lè lọ tì wọ́n lẹ́yìn nínú gbàgà ibi tí public gallery wà pé Afẹ́nifẹ́re ti wá o, wọ́n ti gbé àbá yìí sílẹ̀ o, nǹkan tá a fẹ́ kán ṣe rèé o, á dẹ̀ pàtẹ́wọ́ fún wọn, á pàtẹ́wọ́ fún gbogbo wa, olúkálùkù á gba ibi tó ń lọ. Tán bá tún ní so ìyẹn ó máa reduce ipe bóyá ọlọ́pàá kan ń bínú wa tó máa sọ pé irọ́ Yorùbá nation làwọn eléyìí, wọ́n á lọ kóbọn jáde, wọ́n á bẹ̀rẹ̀ sí í ṣe tó wù wọ́n, àfẹ́ yẹn kò necessary. So ọ̀rọ̀ rally àbí ká lọ jókòó ṣe sitting táwọn olóyìnbó máa ń pè sí pé a máa jókòó pa síbí ní títẹ fi máa lọ, ẹ má ì tí jẹ́ ká wo bẹ̀ yẹn nísìn. Ẹ jẹ́ ká pe àwọn olórí wa, òun ni mo sọ Afẹ́nifẹ́re ti ṣí ọ̀nà, bẹ́yìn náà dẹ̀ ṣe sọ Afẹ́nifẹ́re ti ṣe irú èrè. Ẹ jẹ́ ká pè wọ́n, ká sọ fún wọn pé ẹ lọ sí ṣe bẹ́ẹ̀ láà nídìí referendum ni, ẹ lọ bá wọn lé ìgbìmọ̀ aṣòfin yìí, kán ìwé ti wà lọ́wọ́ wọn, kẹ́tí fún mi dání in case ọba láwọn ò rí pé ẹ ṣe báyìí. Ìjọ́ tán bá wá fẹ́ lọ, àwa tá a bá nífẹ̀ẹ́ nú ẹ̀, a lè sọ pé ẹ jẹ́ ń lọ wòran, ẹ jẹ́ ká tẹ̀lé wọn, ẹ jẹ́ ká ṣe kinní kan, ẹ jẹ́. So gbogbo yẹn á fi àwọn tó ń ṣiṣẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin á fọkàn wọn balẹ̀, á fi àwọn aṣòfin wọn gan lọ́kàn balẹ̀, á fi àwọn ọlọ́pàá lọ́kàn balẹ̀ pé àwọn ilé ẹni tó bá wá láyà nú àwọn ọlọ́pàá àbí agbófinró nú wọn kó wá lọ gbé àwọn Afẹ́nifẹ́re pé kò lẹ́tọ̀ọ́ láti wà ńbẹ̀.
gbogbo orú nǹkan bẹ́ẹ̀ torí káfẹ́nifẹ́re tó gbé ìgbésẹ̀ yẹn gan wọ́n á ti fi tọ́ olórí wọn lórí spíkà àbí gọ́vnà à ń bọ̀ ọjọ́ báyìí o ní aago báyìí o nǹkan tá a fẹ́ wá ṣe leléyìí o wọ́n á dẹ̀ agree lórí date and time wọ́n á dẹ̀ lọ èmi rò pé lọ́kàn tèmi nìyẹn o pé ìyẹn ó máa wà more fruitful ju kálà ń ṣe rally à ń gbé plákàdì ń ta káàkiri at least ní ìsìn bọ́rọ̀ ṣe wà ńlẹ̀ ní ìsìn. ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ alàgbà.